just 10k oya start a ò fẹ́ gogo máa yọ ẹ́ dànù o mo ní mi ò fẹ́ gift kì í máa gbọ́rọ̀ very simple instruction you know here gogo ti kúrò ní géèmù yẹn bẹ́ẹ̀ yẹn gogo ò sí bẹ̀ mọ́ a ò fẹ́ gift a kàn fẹ́ dá first person and second person mọ́ ni tó bá ti send the gift àti yọ ẹ́ kó níbẹ̀ ni ẹ̀ kó má bàa sọ pé bí a ò gbọ́ gogo ò sí bẹ̀ mọ́ má rọ̀ sàn tap o. Gogo ò sí níbẹ̀ mọ́ má tap mọ́ o. It's not about sorry o. This one is competition. We are talking about money. Ọlábísí o ti send the gift o pẹ̀lú mọ́. Ẹ má bá mi kọ́ ilẹ̀ o. Gogo and Ọlábísí o ti kúrò. Just 10k péré la need. First person will collect 60,000 naira and second person will collect 40k as I say. Ẹ kára mọ́ gan o. Gbogbo yín pátá 33 lẹ́wà 33. Ó yá ẹ máa lọ sí 20 time is going. Ẹ máa lọ sí 20 gbogbo yín pátá 33 ẹ̀yin tẹ́ wà ní 3 wọ 50. So how do you want to know the first and second? We need different number tó tẹ̀léra. Ẹ máa lọ sí 20. Gbogbo yín pátá 33. We can go more 3 ọba. Gbogbo yín 33. How do you want to know first and second? Ẹ̀yin tẹ́ send the gift lè bá program wa jẹ́ láàkọ́ yẹn. kí n screen touch ẹ̀ fún yín kẹ́ má rò pé bí a mọ̀ ń parọ́. Ìmọ̀ bá ṣe fẹ́ dá first and second mọ́.
ṣé ẹ ti rí ẹni tó sẹ́ndì gift lẹ́ẹ̀kan ló ní 4 yẹn, gbogbo ẹni tó kù 3. So how do you want to know first and second? Bóyá kíni ká ṣe ṣé ká fẹ́ nìkan nínú ẹ̀yìn mẹ́, ṣé ká fẹ́ èèyàn méjì, ṣé ká ṣùṣe èèyàn méjì nínú ẹ̀yìn, kàbí kẹ́sì máa táàpù lọ ìwé lẹ́fẹ́ ṣe ń bẹ̀. Bóyá ẹ comment. Ṣé ká fún èèyàn méjì lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni àbí ẹ sì fẹ́ máa dáàpù lọ kẹ́ mọ ọ̀gá? Ẹ sọ̀rọ̀ o. Ìwé lẹ́fẹ́ ṣe. Ṣé ká fún ẹnìkan ni àbí ká mọ ọ̀gá kẹ́sì máa táàpù lọ? Oya send us, keep tapping to 100 and small. Let tap continue. Okay. Oya, let the tap continue. Títí a máa fi mọ ọ̀gá, ká ní pé mo mọ bí mo ṣe lè yọ 4 yìí dànù. Àtàwálé. Ẹ̀yin èèyàn tírí ni.
ẹ̀yin ará bí ó dà pé ẹ̀ lówó ìgbà o 66 ẹ tò tẹ̀léra ní o 66 66 66 66. Ó yá ẹ mú suggestion wá kí ni ká ṣe ṣé ká fún èèyàn ká pín ká wá èèyàn méjì ká kàn fún inú ẹ̀yìn tí ẹ jẹ́ kí tó screen touch ẹ̀ fún yín. bóyá ìjọ mi kí ni má máa sọ mọ́. ṣé ẹ ti rí ẹ̀yà tara fẹ́ fún. ẹ̀yin fúnra yín ẹ ṣùsì o. So a ti ní first and second ṣebí yàtọ̀ sí gógó kò sẹ́nibọ̀dì tó sẹ́ndì ṣebí kò sẹ́nibọ̀dì tó sẹ́ndì ṣebí kò sẹ́nibọ̀dì tó sẹ́ndì gift ní gbogbo wọn. Ọ̀ya dap group 2 ẹ̀yà send request kó wá gbowó ẹ̀.
Ọpẹ́yẹmí. Díẹ̀ yìí sì kẹ̀. Àwọn méjì wọn send gift. Bóyá ẹ méjì yẹn send request ká gbowó yín. Who is the second person? Number 2, ta ni number 2 yẹn? Ọpẹ́yẹmí. Ọpẹ́yẹmí send request. Oya bank wo lẹ́ ń lò? Opay sir. Ìyẹn ni number 1 àbí? Yes sir. Èló ń sọ pé ẹ máa gbà? Èló ń sọ pé ẹ máa gbà? Èmi ní number 2 ẹni ẹ̀ wá gba 40,000. Ẹ send the gift abẹ́ ẹ send the gift. Mi send gift o. Èmi ò send the gift o. Ṣé ìwìn ló bá yín tẹ ni àbí ẹwọ́ yín lẹ́ fi tẹ̀? Ọwọ́ méjèèjì. That group báwo ló ṣe là mí? Mo táàbù gidigidi. Kí lẹ porúkọ báǹkì yẹn? Opay sir. Àtọ̀lá lọ́mọ ẹ̀ ní sọ́mọ́ tẹ bá ti dórí live kẹ́ bẹ̀rẹ̀ sí ń tap. Account number. 90. 25. 29. Mo ṣe mistake sir ẹjọ sir. Ó yá padà bẹ̀rẹ̀. 90. 67. 29. 25. 61. Olúwabùnmi. Yes sir. Yẹ̀kínì. Yes sir. Ẹ̀yin number 2 àbí? Yes sir. Ṣé ẹ̀yin number 2? Number 1, number 1. Ó lè lọ rí.
ọ̀yá kí lórúkọ báǹkì tọ̀dọ̀ yín Ọpẹ́yẹmí àmọ́ ti tẹ̀lé Ọpẹ́yẹmí débi ni ẹ ṣe gan ni sá o. ṣé ẹ ti rí báńkì mẹ́rin mi ni wọ́n ti sùn tó bá ti dí màá confirm ẹ̀. ṣé bó ti lọ́ mẹ́rin sá. Oya ó pè ní sà. account number 90 mhm 46 mhm 38 mhm 92 mhm 86. Moshood Ọpẹ́yẹmí Bẹ́ẹ̀ ni sà. Ó pè ní sà. ẹ ti rí Bẹ́ẹ̀ ni sà. èlò lẹ rí 40k ní sà. so láti Ṣé gan sà? ọ̀la lọ mi ò ní sọ fún yín tẹ́ bá ti wà ní comment section sáà máa double tap pa. Kò sí wàhálà sà. ẹ ṣe gan ni sá. Yeah.